kú dédé àsìkò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etígbọ̀yín láti iléeṣẹ́ jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọwọ́ ọlọ́pàá tẹ obìnrin tó jí ọmọ tuntun gbé lọ́jọ́ Isomoloruko. Iléeṣẹ́ ọlọ́pàá ti Nasarawa ti sọ pé òun fi sìnkú òfin mú obìnrin kan o, Khadijat Aliyu, lórí ẹ̀sùn pé ó jí ọmọ ọjọ́ méje kan gbé lọ́jọ́ Isomoloruko rẹ̀. Agbègbè Káfì ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Nasarawa DSP Rahman Nasir ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde rẹ̀ kan lójú òpó X. Nínú ọ̀rọ̀ ọlọ́pàá náà, obìnrin náà díbọ́n bíi aláboyún, ó sì fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ wọ inú ilé Isomoloruko ọ̀hún tó wáyé láti jí ọmọ náà gbé níbi tó ti ń sùn. Ìròyìn ní ṣe afurasí ọ̀hún gbé ọmọ náà pọ̀n sẹ́yìn rẹ̀ tó sì fi aṣọ náà bò mọ́lẹ̀ kó tó fi ẹsẹ̀ fẹ́ ẹ. Ọlọ́pàá sọ pé nìkan bíi aago 6 ìrọ̀lẹ́ ni àwọn ọlọ́pàá tó wà ní agbègbè Káfì fi sìnkú òfin mú obìnrin kan Khadijat Aliyu lórí ẹ̀sùn pé ó jí ọmọ ọjọ́ méje gbé lọ́jọ́ Isomoloruko rẹ̀ ní ìlú Káfì. Afurasí ọ̀hún ló sọ pé aláboyún ni òun o. Síbi Isomoloruko tó wà lẹ́yìn ọ́fíìsì àjọ INEC ní ìlú Káfì. Lásìkò tí ayẹyẹ Isomoloruko náà ń lọ lọ́wọ́ ló yọ́ wọlé tó sì jí ọmọ tó sùn gbé. Ó gbé ọmọ náà sí ẹ̀yìn rẹ̀, fi aṣọ bò sá lọ kí ọwọ́ òfin tó padà tẹ̀ ẹ́. Kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìròyìn jíjí ọmọdé gbé yóò wáyé ní Nàìjíríà. Nínú oṣù keje ọdún 2023, ọwọ́ ọlọ́pàá tẹ obìnrin ẹni ọdún 19 tó jí ọmọ gbé ní ìjọba ìbílẹ̀ Mission ní ìpínlẹ̀ Bauchi. Afurasí náà Hajara Usman jí ọmọ gbé pẹ̀lú ìgbìmọ̀pọ̀ pẹ̀lú ọkùnrin ẹni ọdún 18 kan lágbègbè Darugama. Nǹkan bíi aago 4 àfẹ̀júmọ́ ni ọwọ́ tẹ afurasí náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó. Subscribe sí ìkànnì jígí alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.